Yeah, welcome everyone. Gbogbo àti à ń wo ìkànnì Kashman Media. Níbi tí a bá ti ń wò wá. Yeah, mo wá fún program méjì tó tó jẹ́ mẹ́ta, ó tó jẹ́ mẹ́ta. Program yóò yẹ kí n ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ṣùgbọ́n látara àyè tí ò sí, mo ní láti ní kí n fi oko kan pa ayẹ two bed. Gẹ́tẹ̀ kí n fi pa ayẹ méjì. Níbi tí mo fẹ́ gbọ́ níbi fídíò yìí gangan, òun ni eléyìí. Ẹ jẹ́ kí n mú wá jẹ́ fún wa kí a gbọ́ ibi tí wọ́n yẹ kí a gbọ́ mẹ́gan ní ilé. Ẹ jẹ́ kí a gbọ́. àmọ́ àwọn aládàára ló ń tẹ̀ ẹ́ bó ṣe yẹ wọ́n ti tẹ̀lé èmi ò fi oṣù tó mọ́ta àwọn ọkọ̀ fún. ó ń sọ pé àwọn ọ̀gá ti fẹ́ẹ̀nù wọ́n fi ń gba ságbára àbá ìgbàwé tí ó ń gbé wípé ìfi ìrìbá ìṣiṣẹ́ pépé ìfi ìrìbá ìṣiṣẹ́ bàbá lónìí tí wọ́n gbà tó gbogbo ọ̀nà láyé pé ìgbà báwọn ti kọjá àwọn tó lé mú tí wọ́n bá alhamdulilayi kí nìkan náà tó fẹ́ pé ní àbá Ìlọrin ló sì gbé ìsìlámù wọ ilẹ̀ Yorùbá. Náà ṣe bí ọ̀rọ̀ yìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ tí ò kan èmi tó bá dẹ̀ kàn mí kò kàn mí ní agbọ́n nǹkan tí mo fẹ́ sọ yìí ṣùgbọ́n níbi tí mo fẹ́ wọ̀ níbẹ̀ òun náà ni pé Sókótó ni àáfàá Ìlọrin Sókótó ni àáfàá Ìlọrin Ìlọrin dẹ̀ ni àáfàá ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ ni aláàkọ́ fídíò tí mo fẹ́ yẹn nìyẹn ẹlẹ́ẹ̀kejì máa play eléyìí tó kan ìlú Ìṣẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ohun tó kálukú bá rán n kò máa ibi máa sọ pé ohun kálukú ló ní ọ̀nà one or two way tó lè fi fight fún lù ẹ̀ ọ̀nà táwa mọ̀ làwa ń tọ̀ yìí bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí mo kí yín mo fi Ọlọ́run kí mo fi bàbá wa ọba ìlú Ìlọrin mo fi kí yín ẹ lè sọ pé Sókótó ni àáfàá Ìlọrin no argue kò sí yẹn ní ibẹ̀ ṣùgbọ́n Ìlọrin kọ́ ni àáfàá gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni Ìlọrin kọ́ ni gbogbo àáfàá ilẹ̀ Yorùbá tí Ìlọrin bá dẹ̀ jẹ́ gbogbo àáfàá ilẹ̀ Yorùbá Ìlọrin ò ń ṣàfàá sẹ́yìn lórí Islam ti dé Ìṣẹ́yìn kó tó dé Ìlọrin kódà nínú ìtàn Islam ti wà ní Ìwó kó tó dé Ìlọrin tó bá tó wá Muslim tó fi wà nínú Ìwó kó tó dé Ìlọrin ìyá ní Ìṣẹ́yìn tó sí ní Ọ̀wọ̀ ìyẹn òrújú tó tún wọ́n pé Ìṣẹ́yìn ó sí ní Ìlọrin inú ọ̀rọ̀ yìí ní sẹ́tọ́ pé Kánò ló ilẹ̀ Haúsá ló gbé Islam wá sí Ìlọrin ó lè rí bẹ́ẹ̀ nǹkan tó wá jẹ́ kí n jáde ni pé àwọn èèyàn máa ń da ojú tàn rú tí irọ́ bá dẹ̀ pẹ́ ńlẹ̀ irọ́ máa ń dòótọ́ ẹ̀yin lákàyè gbọ́ mi tí irọ́ bá pẹ́ ńlẹ̀ ó máa ń di òótọ́ ló jẹ́ kí n sáré fẹ́ dìbọ́ọ̀kì nǹkan tí wọ́n sọ yẹn tí irọ́ bá ti pẹ́ ńlẹ̀ báyìí ó máa di òótọ́ ni Ìlọrin ń ṣe àáfàá ilẹ̀ Yorùbá àáfàá ti wà nílùú Ìṣẹ́yìn síwájú Ìlọrin wọ́n láì ti wà nílùú Ìṣẹ́yìn síwájú Ìlọrin wọ́n ti ìjẹ́ àáfàá ti ń bẹ nílùú Ìṣẹ́yìn ìjẹ́ àáfàá ni mo sọ ìjẹ́ àáfàá ó ti ń bẹ nílùú Ìṣẹ́yìn síwájú Ìlọrin àwọn kan tí mo fẹ́ ṣàlàyé fún alágbọ̀nrin yẹn nìyẹn tí ẹyà bá dẹ̀rẹ̀ tó fẹ́ jiyàn sí ó lè jáde kájọ sọ̀rọ̀ ìtàn fúnra wa torí tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ ta lè dákẹ́ táwọn ọmọ sẹ́yìn tàbí àwọn ọmọ olúmùgbé wọ́n ṣàti sọ bẹ́ẹ̀ yóò padà dòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtàn irọ́ tó wà nílẹ̀ lénìí ìtàn ọ̀rọ̀ ìgbà tí wọ́n ráwọn èèyàn kó sí wọn lẹ́nu tí wọ́n ráwọn èèyàn takò ohun tí bàbá wa sọ yìí nìsín àwọn fẹ́ fi pọ́n lọ́rin ni bẹ́ẹ̀ ni tí wọ́n bá dẹ̀ fi pọ́n lọ́rin wọ́n ti fi tàbùkù ìlú tiwa torí ìlú tiwa ò sínú ìlú tí lọ́rin ṣáájú ẹ̀ gba Islam ìlú ò sínú nínú ìlú tí Islam ṣáájú ẹ̀ wọ̀ lọ́rin àṣẹwà Álímì rahimahullah wọ́n wá sí ìlú Ìṣẹ́yìn bí nígbà tí wọ́n kò ní Ìṣẹ́yìn ni wọ́n ṣe lọ sí Ìlọrin nígbà tí wọ́n Álímì dẹ̀ dé Ìṣẹ́yìn wọ́n bá àwọn àáfàá nílùú Ìṣẹ́yìn lóòótọ́ ìtàn náà gbé wá pé nígbà tí wọ́n dé Ìlọrin wọ́n bá àwọn bàbá Ṣọlá Gbẹrú o
wọ́n bá àwọn àfáà náà nílọrin tó ń túmọ̀ sí pé Ìlọrin gẹ́gẹ́ fún ara rẹ̀ ti ní àfáà kí Ṣéhù Álímì tó dé Ṣéhù Álímì bá àwọn Àfọ̀njá nílọrin Pàṣíndẹ̀rẹ́ Ládẹrin tó jẹ́ grandpa Àfọ̀njá pàṣà tó jẹ́ Ládẹrin àwọn yẹn ti jẹ baálẹ̀ nílùú Ìlọrin tó túmọ̀ sí pé ìlú tó bá ti jẹ baálẹ̀ wọ́n ti ń gbé ìgbé ayé ìrọ̀rùn wọ́n ti ń gbé ìgbé ayé ìdarí torí lábẹ́ baálẹ̀ àràfà NEPA àwọn NEPA ni wọ́n mú lọ lábẹ́ baálẹ̀ a máa rí àfà tóyé yẹ ká máa mánéjẹ báyìí lábẹ́ baálẹ̀ àràfà àrí olórí ẹ̀sìn kírísítẹ́nì àrí oríṣiríṣi bẹ́ẹ̀ lábẹ́ baálẹ̀ ọ lábẹ́ ọba so èmi fi yẹn sọ fún wa pé Ìṣẹ́yìn o ohun tó wà ń bẹ̀ ni pé nílùú Ìṣẹ́yìn tó túmọ̀ sí pé nílùú Ìṣẹ́yìn ìsìláàmù ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ìsìláàmù lù Ìṣẹ́yìn kò ń ṣe ìsìláàmù ká jókòó ti iṣẹ́ àfà àwọn bàbá wa nílùú Ìṣẹ́yìn wọ́n níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn bàbá nílùú Ìṣẹ́yìn wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n ń ṣọ wọ́n ń ṣe ẹ̀yìn tí mò ń sọ ẹ̀yìn epo wọ́n ń ṣe oríṣiríṣi iṣẹ́ ìyẹn àtúnṣe àwọn bàbá wa nílùú Ìṣẹ́yìn làwọn ò fi gbé ní wọ́n fi sọ iṣẹ́ àfáà díṣẹ́ wọ́n fi bíi pé ká sin lọ́hùn Ìṣẹ́yìn fi ṣe àfáà ṣe pé ká fi bọ́lọ́hùn wa sọ̀rọ̀ làwọn ẹni rẹ làwọn ẹni tí wọ́n lè bọ́lọ́hùn sọ̀rọ̀ tí ó gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe pọ́n lù Ìṣẹ́yìn pé wọn ò fi ṣe àfáà retí income pé ẹja jókòó jálàbí ẹjẹ tiẹ̀ kò síyẹn nílùú Ìṣẹ́yìn wọ́n fi súfí wọ́n fi ń bọ́lọ́hùn sọ̀rọ̀ wọ́n fi ń ṣe àwọn tàṣọ́wúfù wọ́n fi ń ṣe ìdàpọ̀ mímọ́ láàrin àwọn àtọ́lọ́hun ni mo lè pọ́n wọ̀nyẹn yá àwọn onílàákàyè kì í ṣe pé kò yẹ pé Ìlọrin wá ti wá ní ìsìláàmù ju Ìṣẹ́yìn lọ bẹ́ẹ̀ kọ́ ìyẹn jẹ́ àkíyèsí mo fẹ́ ṣe ní alákọ̀ọ́kọ́ kọ́lọ́n bá lọ́ra bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n fi pọ́n ìlú wọn ní tó jẹ́ Ìlọrin so àá náà tá dẹ̀mọ́ bítàn ṣe rí à ń láti sọ bẹ́ẹ̀ ni tí ọ̀pọ̀lọpọ̀ ilé tí ń bẹ nílọrin mo lọ sí Ìlọrin mo lọ sí Àgbàjì mọ́lédè Àgbàjì ní Ìlọrin ní Àgbàjì gangan lọ́dọ̀ àwọn bàbá Sùmùrà so a bá ní àwọn bàbá wa kan tàbá àwọn ya fídíò wọn tó bá sọ wọn náà Ìṣẹ́yìn ìlú àwọn ní Àgbàjì àkọ́kọ́ Ìṣẹ́yìn ní bẹ bẹ́ẹ̀ tí àbá Fọlá Sheikh Labib Àgbàjì ìjọba táwọn ọdẹ máa ń sọ bẹ́ẹ̀ so ìyẹn jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gbé fídíò ẹlẹ́ẹ̀kejì wá kí gbogbo akí á fídíò ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí n jẹ́ kí ó tóbi díẹ̀ jẹ́ kí n jẹ́ kó tóbi díẹ̀ káwọn èèyàn lè mí kan tó fẹ́ kí wọ́n rí dáadáa bẹ́ẹ̀. Yeah. Mo ní òkò kan ni mo fẹ́ pẹyẹ méjì bẹ́ẹ̀ ni ohun tó fà ilé tí mo fẹ́ fi òkò kan pẹyẹ méjì ẹ jẹ́ kí n end ilé màá mú fídíò yẹn wá ní ẹ̀kúnrẹ́rẹ́ màá mú wá nìsín.